níṣe ni ariwo ńlá mà sọ lórí ọ̀rọ̀ náà tí àwọn èèyàn tí wọ́n sì ń wò wípé ṣọ́rọ̀ náà lè jóòtọ́ ọ̀rọ̀, kódà táwọn èèyàn ti ń retí kí ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí ìyún Alhaji Musiliu Ayinde Akínsànyà tí ó gbajúmọ̀ sí MC Olúọmọ àti gbajúgbajà òṣèrébìnrin ni Aisha Lawal tó ti ń retí kan sọ̀rọ̀, ṣùgbọ́n dàsìkò tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí àti MC Olúọmọ ni o àti Aisha Lawal ọ̀kankan nínú àwọn méjèèjì wọn kò tí ì fèsì lórí ẹ̀sùn tó ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára náà. Ǹjẹ́ ẹ̀sùn wọn náà fi kan MC Olúọmọ àti Aisha Lawal, ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá onímọ́tò National Union of Road Transport Workers NURTW lẹ́kọ̀ọ́ Alhaji Abdulazeez Adekunle ẹni tí ó gbajúmọ̀ sí East Jaba tó tún jẹ́ olórí àwọn onímárúwá ní ìpínlẹ̀ Èkó. Òun ló máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan níbi tó ti fi ìbínú tú àṣírí MC Olúọmọ àti Aisha Lawal nínú fọ́nrán tí wọ́n fi síta, èyí tí iléeṣẹ́ Object TV tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún East Jaba ní East Jaba ti jẹ́ kó dìímọ̀ pé àsìkò nira gbátágbátá gbà ní àsìkò tí MC Olúọmọ tó fi jẹ́ alága àwọn ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ Èkó ó ló fojú àwọn hàn ìmọ̀ nítorí pé òbítíbitì owó ló kàn ń gbà lọ́wọ́ àwọn. Kódà ó ní èèyàn tó bá fẹ́ di alága ní ibi táwọn ń pè ní zone ó ní mílíọ̀nù 10 náírà ní MC Olúọmọ máa ń gbà lọ́wọ́ ẹ̀. Ó ní igbákejì òun kan tí ó fẹ́ di alága zone èèyàn zonal chairman ó ní mílíọ̀nù 10 náírà náà gbà lọ́wọ́ ẹ̀, wọn sì tó fún un. Ó ní lè dá àìsàn ńlá sí igbákejì òun náà lára, ó sì ní àìsàn rọpárọsẹ̀. Yàtọ̀ sílẹ̀ yìí òye ní ṣe ni MC Olúọmọ ìní ó kó àwọn sí gbèsè táwọn máa ń gba owó èlélè nítorí pé ó kàn lè béèrè owó kan pé ẹ gbọ́dọ̀ san owó báyìí láti fi tẹ́ òun lọ́rùn àti láti fi wá ipò àbí ojú èrè kan. Kódà East Jaba jẹ́ kó dìímọ̀ pé ọ̀rọ̀ MC Olúọmọ ló jẹ́ kóun gbé mọ́tò lọ fún akọ̀wé àgbà ẹgbẹ́ NURTW tẹ́lẹ̀ Àdúyàrò l'Àbújá tó sì ní mọ́tò náà àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè kọ́sítọ́ọ̀mù padà gbà kó tó di bóun tó lọ ra mọ́tò Sienna míì. Ètò wa dariwo ńlá ní bó ṣe ní MC Olúọmọ tó máa ń ra mọ́tò tí ó pàṣẹ fáwọn táwọn wà lábẹ́ láti ra mọ́tò fáwọn tó ń fẹ́ pàápàá àwọn òṣèré tíátà Yorùbá. East Jaba wá jẹ́ kó dìímọ̀ pé lára mọ́tò tí MC Olúọmọ ní kóun mú wá ìyẹn mọ́tò Venza olówó iyebíye ó ní ni wọ́n gbé fún Aisha Lawal onítíátà tó fi ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. Ó ní lọ́jọ́ tí òun rí Aisha Lawal tó gbé mọ́tò náà sórí ẹ̀rọ ayélujára tó ń sọ pé wọ́n fi ṣe ẹ̀bùn ọjọ́ ìbí fún òun. Ó lẹ́nu yà òun pé mọ́tò òun rèé MC Olúọmọ ti lọ gbé fún un. Ó láwọn èèyàn ò mọ̀ wípé mọ́tò tóun fowó òun rà ìní MC Olúọmọ lọ gbé fún Aisha Lawal. Bẹ́ẹ̀ ló ní Aisha Lawal náà ó fi ń ṣe fáàrí láì lè sọ ibi tí ó ti rí irú ẹ̀bùn lábẹ́ ìgbà. látìgbà tí East Jaba tó ti tú àṣírí ìlàríwó ńlá mà ti sọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ di wàhálà gidigidi. Ṣùgbọ́n dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí pẹ̀lú báwọn èèyàn ṣe ń pariwo lórí Aisha Lawal lórí pé kó jáde wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kò tí ì fèsì, bẹ́ẹ̀ ni MC Olúọmọ náà kò tí ì fèsì dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.